Ẹ ǹlẹ́ o èèyàn wa nílé kò lájò lẹ́yìn odi ní gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa gbọ́ wa tí ẹ ti ń wò wá ní àsìkò yìí. A kú dédé àsìkò yìí. Ṣé àlàáfíà ni a bá yín? Àlàáfíà ni. Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun ni orúkọ mi láti ìkànnì Ojúlówó Yorùbá. Ẹ̀yin èèyàn wa lónìí, a wà ní ìlú àtàtà, ìlú ọ̀tọ̀ọ̀tọ̀, ìlú tí ó gbajúmọ̀, tí ó gbajúgbajà ní ilẹ̀ káàárọ̀-o-ò-jíire nílẹ̀ Yorùbá wa ńbí. Ìlú Òkú-ọ̀mọnì òhun ni ìrìnàjò ló gbé wa dé ní òní. Ìlú Òkú-ọ̀mọnì ó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Tí a bá ń lọ sí Ifẹ̀ ní Akínláàlú, ni á ti yà wọlé ní apá ọ̀tún. Ibẹ̀ ni a wà lónìí lọ́dọ̀ kábíyèsí orí adé ọrùn ìlẹ̀kẹ̀, kí adé pẹ́ lórí, Yes. kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, Ẹ ṣé. kí ẹṣin ọba kó pẹ́ kábíyèsí. Ẹ ṣé. A wà lọ́dọ̀ kábíyèsí lónìí láti mọ̀ síwájú sí i nípa ìlú Òkú-ọ̀mọnì àti bí wọ́n ṣe ń ṣe ohun gbogbo ní ìlú Òkú-ọ̀mọnì. Ẹ máa bá wa ká lọ. Kábíyèsí o, Yes. Ẹ ṣé. kábíyèsí o. Yes. Kábíyèsí, ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé ní ẹ̀kúnrẹ́rẹ́. Orúkọ mi ni His Royal Majesty Ọba Michael Taiwo Ọ̀dẹ́dọ̀yìn Ọlọ́mọnì tìlú Òkú-ọ̀mọnì. Kábíyèsí o, Yes. kábíyèsí o, ẹ kó wa jẹ̀pẹ́ Ẹ ṣé. lágbára Elédùmarè. Ẹ ṣé. Àwọn alálẹ̀ wọn á máa fún yín ṣe. Ẹ ṣé. Kábíyèsí, ìlú tí a wà yìí, Òkú-ọ̀mọnì, Yes. báwo ló ṣe jẹ́ gan-an? Báwo ni ó ṣe wáyé? Báwo ni wọ́n ṣe tẹ̀dó? Àwọn wo ló tẹ̀dó? Ẹ ṣé. Ìlú Òkú-ọ̀mọnì, a jẹ́ ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́. Mọdákẹ́kẹ́. Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè. Odidi agboolé kan ni bàbá mi ní ìlú Mọdákẹ́kẹ́. Agboolé bàbá mi ní ilé Ẹ̀kẹ̀rìn. Ilé Ẹ̀kẹ̀rẹ̀. Ẹ̀kẹ̀rìn sífẹ̀. Ẹ̀kẹ̀rìn. Ẹ̀kẹ̀rìn. Yes. Àwọn bàbá mi ló kọ́kọ́ jẹ́ Ẹ̀kẹ̀rìn nílùú Mọdákẹ́kẹ́. Ìgbà yẹn orúkọ oyè ni wọ́n fi máa ń sọ agboolé kọ̀ọ̀kan. Agboolé ẹni báyìí, agboolé ẹni báyìí. Agboolé Ẹ̀kẹ̀rìn yẹn ó popular nílùú Mọdákẹ́kẹ́ dáadáa. Àwọn bàbá mi ló ní agboolé yẹn nílùú Mọdákẹ́kẹ́. Àti ìlú Mọdákẹ́kẹ́ làwọn bàbá mi ti wá tẹ ìlú Òkú-ọ̀mọnì dó. Ní 1908 làwọn bàbá mi tẹ ìlú Òkú-ọ̀mọnì dó. Mọdákẹ́kẹ́ dàgbà pé ogun jà nígbà yẹn. Àwọn àgbààgbà kọ̀ọ̀kan dìde kúrò ní Mọdákẹ́kẹ́, wọ́n lọ tẹ̀bì kọ̀ọ̀kan dó. Nínú àwọn àgbà tó dìde ìlú Mọdákẹ́kẹ́ tó lọ tọ̀bì kọ̀ọ̀kan dó ni bàbá mi wà, bàbá mi Ọmọnì. Ọmọnì lórúkọ tí bàbá mi jẹ́ tó tẹ̀lú Òkú-ọ̀mọnì dó. Ọmọnì. Ọmọnì yẹn ó ní meaning. Gbogbo meaning yẹn náà ni màá sọ fún yín. Torí ẹ tó bá ń gbọ́ Òkú-ọ̀mọnì, kò ní mọ̀ túmọ̀ bí Òkú-ọ̀mọnì ṣe wáyé. Nígbà ẹlòmíì ó bá pè á ní ṣé òkú ọmọ ni àbí báwo? Bẹ́ẹ̀ ni kábíyèsí. Kò rí bẹ́ẹ̀ yẹn. Ṣé rí ìlú Òkú-ọ̀mọnì ibi tó ti jẹ jáde nìyí. Àkọ́kọ́, àwọn mẹ́ta làwọn bàbá mi yẹn, ìyá kan náà bàbá kan ló bí wọn. Omíyànràn lẹ̀gbọ́n. Omíyànràn. Omíyànràn òun lẹ̀gbọ́n. Omíyànràn ni bàbá olóòṣà. Ó jẹ́ ènìyàn ńlá, akọni ńlá ni, jagunjagun ni. Kò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn bí kankan gbà yẹn. Ẹni tí wọ́n bí lómíyànràn yẹn ni bàbá tó bí bàbá mi, Ọmọnì. Lẹ́yìn ìgbà yẹn, Àjàyí làbúrò wọn. Igbó Erin ni bíbà yìí. Erin ẹfọ̀n làwọn bàbá mi ń pa níbí nígbà yẹn. Níbi tá a wà yìí. Níbi tá a wà yìí, erin ẹfọ̀n ni wọ́n ń pa. Kódà àjẹkù erin ó sì ti wà níbí. Ọ̀pẹ tí erin jẹ ńgbà yẹn. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Tí ò tíì kú, ó ti wà níbí lájẹkù erin. But ibi tí òkú ti jáde ni pé odò ni àwọn ọdẹ alágbára tẹ̀dó tì ń gbà yẹn. Odò táwọn bàbá mi tẹ̀dó tì ń bí báyìí náà ń pè ní Òkú-ọ̀mọnì. Òkú yẹn, odò yẹn gbogbo ibi tó gbà kọjá lọ tí wọ́n ń pè mọ́ ó tọ́nà bí 3 kó tó forí sọ ìsàsà. Òkú Akínbádé wà. Òkú Arẹwà wà. Arẹwà yẹn ara Òkú-ọ̀mọnì bí báyìí ni. Òkú-ọ̀mọnì bí báyìí ni àwọn tí tẹ́rítì mi náà ló wà. Tẹ́rítì mi ló wà. Tẹ́rítì mi ló wà. Bódò yẹn ṣe ibi tó odò yẹn ti ṣẹ̀ wá
níwájú Akínbádé ni náà fi ó ní Akínbádé náà tẹ̀dó tì í wọ́n fi ń pè ní òkú Akínbádé. Arẹwà náà tẹ̀dó tì í náà fi ń pè ní òkú Arẹwà. Bàbá mi Ọmọnì náà tẹ̀dó tì í náà fi ń pè ní òkú Ọmọnì. Ọmọnì gangan tí wọ́n ń wí orúkọ àbíkú ni. Bàbá wa àbíkú ni. Ìgbà tí ìyá ẹ̀ bí wọn tán lọ bí wọ́n ní bó ti ń lọ bí ìkúnlẹ̀ 12 tí àwọn ní tó jẹ́ pé bọ́ ṣe ń bí wọn ni wọ́n ń kú, bọ́ ṣe ń bí wọn ni wọ́n ń kú. Ìgbà tí wọ́n ó bí bàbá wa náà wá ní àmọ́ bóyá yìí ni ó tún lọ. Gbogbo ẹni tó bá ti wá bí wọ́n léèrè pé kí lórúkọ ọmọ àlọ́mọ ni. Ẹ ṣáà máa pe orúkọ ẹ̀ lọ́mọ, ẹ máa pè lọ́mọ, ọmọ ìgbà yẹn ni ò wá kú. Gbogbo èèyàn kú fi wá pè ní Ọmọnì. Tán bá fẹ́ kí bàbá mi náà mọ̀ kí pé Ọmọnì jẹ́ àwẹ́bí abẹ́rẹ́ ọkọ̀ Bíléwùmí Ọmọnì jẹ́ bó ṣe rí nìyẹn. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ kábíyèsí. A dúpẹ́. Kábíyèsí, látìgbà tí wọ́n ti tẹ ìlú òkú Ọmọnì tí wọ́n ti tẹ̀dó, tá a bá ní pé ká máa kà ní 2, 3, 4, 5 yóò ti tó ọba mélòó tó ti jẹ báyìí kẹ́yìn tó jẹ? Ẹ ṣé, èmi náà ni ọba àkọ́kọ́ ní òkú Ọmọnì. Baálẹ̀ ni wọ́n ń jẹ bí tẹ́lẹ̀, orí mi ló ti di ọba. Ọba. Baálẹ̀, tá a bá wá ní pé ká máa ka baálẹ̀, baálẹ̀ mélòó ló ti jẹ kẹ́yìn tó wá jẹ ọba? Kémi tó jọba, baálẹ̀ tó ti jẹ, baálẹ̀ tí ń lọ bí 4 tó ti jẹ tí wọ́n ti gbéṣẹ̀ kó tó di pé mi jọba. Báwo wá ni ẹ ṣe rìn tí ẹ̀yin fi ń dé adé? Ẹ ṣé, ní ilẹ̀ Ifẹ̀ ẹnikẹ́ni ò lè dádé lẹ́yìn bàbá wa His Royal Imperial, bàbá wa Ọọ̀ni of Ifẹ̀. Kábíyèsí o. Ọọ̀ni of Ifẹ̀, àwọn ni bàbá gbogbo wa lórí ilẹ̀ Ifẹ̀. Mo lè sọ pé ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun, bàbá gbogbo Yorùbá ni bàbá wa Ọọ̀ni of Ifẹ̀. Olórí ayé gbogbo. Bẹ́ẹ̀ ni, gbogbo ọba tó bá jẹ abẹ́ wọn ló wà, a sì ní láti tẹríba fún wọn. Ẹ ṣeun kábíyèsí. Kábíyèsí, yóò wá sí tó bí ọdún mélòó báyìí tẹ́yìn ti wà lórí àpèrè? Ọdún 13 ni mo wà yìí. 2012 mo jọba, January 2, 2012. Ọdún 13 nìyí. Ẹ ṣeun kábíyèsí. Kábíyèsí, kí ó tó di pé èèyàn jẹ ọba, mo rò pé ó ní àwọn ojú kan téèyàn ò fi máa wo ipò ọba, bóyá tí ò fi máa wùyàn tàbí téèyàn ò fi máa wò pé ó yẹ kí n débí. Tẹ́lòmíì bá wá jọba tán, ó lè má rí bẹ́ẹ̀ mọ́ pé bó ṣe ń wò ó, tó jẹ́ pé nǹkan ó wà yàtọ̀. Kábíyèsí, báwo ni ẹ ṣe máa sọ ìrírí yín sí kẹ́ tó jọba, àti báwo wá ni ipò ọba nígbà tẹ́ ti jọba báyìí? Ẹ ṣé, kó tó di pé mo jọba, ẹni tó ń ṣiṣẹ́ ọwọ́ ni mí. Ọlọ́run dẹ̀ kẹ́ mi, kódà orúkọ mi làdírẹ́sì mi ní gbogbo ìlú Modákẹ́kẹ́. Ṣé mo ti sọ tẹ́lẹ̀ pé Modákẹ́kẹ́ ni mí? Bẹ́ẹ̀ ni kábíyèsí. Tí kò lábàwọ́n ni, Modákẹ́kẹ́ ni mí. Ìgbà tí mi ò tí ì jọba, mo jẹ́ ẹni tó ń ṣiṣẹ́, ẹni tó ń tọ́jú ènìyàn gẹ́gẹ́ bí dókítà tó ń tọ́jú olóyún tá ń bímọ sí lọ́dọ̀, tó dẹ̀ ń gbẹ̀bí, ẹni tó rí ń fọ́, ẹni tára rẹ̀ ò yá. Mo jẹ́ oníṣòwò pàtàkì níbẹ̀. Ọlọ́run kẹ́ mi débi pé street tí mo wà, orúkọ mi làdírẹ́sì mi ní gbogbo ìlú Modákẹ́kẹ́ àti Ilé-Ifẹ̀. Kò sẹ́ni tí kò mọ̀ mí. Olúwa bùkún mi níwọ̀ntúnwọ̀nsí tí kò ní àbàwọ́n títí tí mo fi jọba. Ó dáa kábíyèsí. Nígbà tí ẹ wá dórí àpèrè báyìí, báwo ni ipò ọba? Ẹ ṣé, ipò ọba jẹ́ ipò tí Ọlọ́run máa ń yàn látọ̀run. Ẹnikẹ́ni ò lè fi rẹ̀ jọba ní ilé ayé. Bẹ́ẹ̀mi gan ṣe gbọ́tàn tèmi, àtijọ́ tí ìyá mi ti bí mi, wọ́n láwọn ti mọ̀ wípé màá jọba. Torí pé ìyá mi sọ fún mi pé àwọn méjì ló gbẹ̀bí àwọn níjọ́ yẹn, àwọn méjèèjì yẹn bí mo ṣe bọ́lẹ̀ báyìí lábẹ́ wọn,
wọ́n ní ẹnì kìíní ń pariwo Ṣàngó, ẹnì kejì ń ṣe kábíyèsí. Ìyá tó bí ìyá mi, ìyá tó bí ìyá mi, ó pẹ̀lú àwọn tó gbẹ̀bí fún ọmọ mi níjọ́ yẹn. Mọ̀mọ́ wa kan náà nílùú òkú ọmọ nìbí báyìí, à ń pè wọ́n ní ìyá ọmọdẹ̀, ìyá lọ́jà. Àwọn méjèèjì náà gbẹ̀bí fún ọmọ mi níjọ́ yẹn. Àwọn méjèèjì jẹ́ abiyamọ pàtàkì, àwọn abiyamọ tọ́lọ́run yọ́nú sí, torí pé abiyamọ ju abiyamọ lọ. Àwọn méjèèjì níjọ́ yẹn, mọ́mì mi ní wọ́n ti fóònù lẹ̀ fún dádì mi pé lọ́jọ́ iwájú máa jọba. Ọba jíjẹ kì í ṣe tí ẹnìkan lè dọ́gbọ́n sí, kì í ṣe tí ẹnìkan lè sọ pé òun ó rìnrìn àjò kan sí. Ẹni tí Ọlọ́run ò kọ mọ́ kò lè jẹ́. Ẹni tí kò yàn látọ̀run wá, àyànmọ́ ní tí kò ṣe yí padà. Kò ṣe dandan ni wọ́n máa ń fi dandan tìyàn sípò ọba. A sì gbà pé nílẹ̀ Yorùbá wa bí báyìí, tó bá fẹ́ rújú, wọ́n á gbé Ifá sánlẹ̀. Ifá ó yan ẹni tí ó tù wọ́n lára. Ipò ọba kì í ṣe téèyàn fi agbára owó tàbí agbára ipò wá. Ọlọ́run ní yàn látọ̀run wá. A dúpẹ́ kábíyèsí. Yes. Kábíyèsí, nínú àlàyé tí ẹ ṣe ráńpẹ́ yìí fún wa, Yes. ní tó rọ̀ mọ́ ìbí yín. Yes. Ẹni wípé gbàrà tí ẹ jáde láti inú màmá, Yes. ó ní ní àwọn kan náà ní Ṣàngó, tẹ́nì kejì sì sọ pé kábíyèsí. Ó ní kábíyèsí. Yes. Kábíyèsí, ṣé ìdílé tí ẹ ti jáde, Yes. ṣé ó tan mọ́ Ṣàngó ni àbí báwo? Rárá. Ṣé mọ̀ pé àwọn abiyamọ mo sọ lẹ́ẹ̀kan pé abiyamọ ju abiyamọ lọ. Ọlọ́run náà dẹ̀ mọ̀ pé òun ráwọn kan tí wọ́n jẹ́ àgbà tí wọ́n jura wọn lọ. Ibẹ̀ yẹn a lè tú púpọ̀ jù lórí afẹ́fẹ́, torí pé àwọn ló ní wá. Ọlọ́run ló ní wá o, ṣùgbọ́n Ọlọ́run gbàgbára lé wọn lọ ju àwọn kan lọ. Bẹ́ẹ̀ni kábíyèsí. Yes. Bẹ́ẹ̀ni kábíyèsí. A máa ju yín ṣe kábíyèsí. Àṣẹ. Kábíyèsí. Yes. Tí a bá lọ sí gbogbo ìlú nílẹ̀ Yorùbá, Yes. nílé lóko lájò lẹ́yìn odi, tá bá bi wọ́n léèrè pé bó lẹ ṣe jẹ́, ibo lẹ ti wá, kálukú wọ́n máa ń pa ìtàn wọn pé bàbá àwọn o àti Ilé Ifẹ̀ níbi báyìí ló ti jáde o, ẹni báyìí ni bàbá àwọn ní Ilé Ifẹ̀ o, Ọbàtálá ni o, Ògún ni o, Odùduwà ni o, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kábíyèsí, bàbá ńlá yín tí wọ́n jẹ́ Ọ̀mọnìyí, Yes. Ibo ni àwọn ti ṣẹ̀ wá? Ṣé àti Ifẹ̀ náà ni àbí àti bòmíì? Àti wípé ìran ta ni wọ́n ní ibi tí wọ́n ti ṣẹ̀ wá? Ẹ ṣé. Àwọn baba ńlá wa, Ìkirè-Ilé ni wọ́n ti wá. Ìkirè-Ilé ni àwọn baba ńlá wa ti wá. Títẹ̀dó tí wọ́n tẹ̀dó sí Mọdákẹ́kẹ́, ṣé mọ̀ pé gbogbo ìran Yorùbá ló bá Ifẹ̀ tán? Bẹ́ẹ̀ni kábíyèsí. Kò sí bá ṣe yàwòrán gàgàrà tá à ní fọwọ́ ẹ̀ tì síbì kan, a sì lè lànà ká má kọjá. Kò sí bí ìtàn ṣe lè lọ lọ́tùn tó lè lọ lósì, Ifẹ̀ náà ni ó forí sọ. But àwa tá a jẹ́ Mọdákẹ́kẹ́, kò sí ìran ìpìlẹ̀ Yorùbá tá a bá ní ká tú ká gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Lálá tó ròkè ni ilẹ̀ ló máa wá. Bẹ́ẹ̀ni kábíyèsí. Ifẹ̀ náà ni ó forí sọ. Ẹ ti gbọ́ tí mo sọ. Àwọn tí wọ́n kò ní tán wà ní Ìkirè-Ilé, tá a bá ní ká túbi tí wọ́n ti wá, Ifẹ̀ náà ti máa wá. Ọba Ìkirè-Ilé níbo ló ti wá? Gbogbo àwa tá a wà ní Mọdákẹ́kẹ́, Ọ̀yọ́ ni gbogbo wa. Nínú ìtàn tá a gbọ́, ogun náà àwọn baba ńlá wa wá bá àwọn Ifẹ̀ jà. Wọ́n sì ṣẹ́gun yẹn. Láti Ọ̀yọ́. Láti Ọ̀yọ́ ni kábíyèsí tó wà nífẹ̀ẹ́ ìgbà yẹn sọ pé àwọn jagunjagun yìí kan má lọ mọ́, kí wọ́n tẹ̀dó ti àwọn. Torí ìgbà tí ogun mi ò bá tó wáyé ńgbà míì, wọ́n á tó jẹ́ ìrànlọ́wọ́. Láti ìgbà yẹn ni Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ la fi jọ dọ̀rẹ́ ara wa, tá a jọ dó tira láti ìgbà náà. A dúpẹ́ kábíyèsí. Kábíyèsí, ní ìlú Òkú Ọ̀mọnì tá a wà yìí, báwo ni ètò ọba jíjẹ
àti ètò ìṣèjọba ní ìlú Òkú-Ọmọnì? ẹ ṣé. Mo sọ lẹ́ẹ̀kan pé èmi ni ọba àkọ́kọ́ nílùú Òkú-Ọmọnì. Declaration for chieftains mi ò àti ṣe, ẹ ti gbọ́. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Tá a bá make declaration yẹn tán, la mọ̀ wípé ìlànà tí ó máa wà ńlẹ̀ lọ nìyí tá a bá fẹ́ jọba. Èmi náà lọ́ba àkọ́kọ́, èmi náà lọ́ba tó máa ṣe. Tí mo bá sì ti kọ́lẹ̀, náà ni wọ́n á máa tọ̀ lẹ́yìn títí ayérayé. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Yes. Ìrọ̀rùn ni yóò já sí Àmín. láṣẹ Elédùmarè. Àmín. Àwọn irúnmọlẹ̀ àti àwọn alálẹ̀ wọ́n máa ṣe ìgbìlẹ́yìn yín kábíyèsí. Àmín. Àmín. Kábíyèsí, Yes. látìgbà tẹ́ wá ti kúrò ní ìlú Mọdákẹ́kẹ́ Okay. tí ẹ ti wà ní Òkú-Ọmọnì Yes. tẹ́ sì ti dọ́ba, Yes. báwo ni ìbáṣepọ̀ yín pẹ̀lú Mọdákẹ́kẹ́ báyìí? Ọmọ àlè ló máa ń fọwọ́ jọ owó sí ju ilé bàbá ẹ̀. Bàbá ẹ̀gbọ́n tí mo sọ, ẹ bá ti rọ́ ọmọ àlè yẹn, owó sì ni ó fi ju ilé bàbá ẹ̀. A ní inú ń bẹ kò rí bẹ́ẹ̀. Ẹ ti gbọ́, ibi a bá ti gùn, ibẹ̀ náà láti sọ. Ìbáṣepọ̀ tó wà láàrin mi àti Mọdákẹ́kẹ́ ó gún, ó dẹ̀ dára. Kò sí wàhálà, kò dẹ̀ sí ìdààmú. A ti gbà wípé bójú ọ̀run ṣe fẹ̀ tó, a lè má rí sánmọ̀ dúdú níbẹ̀ o. Á dúdú níbẹ̀. Ẹ tó bá wà ń kó àgbà ló dẹ̀ fẹ́ fi hàn lọ́lẹ̀, gbogbo ìtàn tó bá dáa ni wọ́n máa fi lọ́lẹ̀ fáwọn ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Kí wọ́n lè ìtàn tó fi sílẹ̀ yẹn náà ni wọ́n á pa lẹ́yìn ẹ̀. Tó bá fìtàn burúkú sílẹ̀, burúkú yẹn náà ni wọ́n máa pa lẹ́yìn ẹ̀ lọ. Tó bá dẹ̀ fi dáadáa sílẹ̀, a nígbà ayé ọba báyìí, bó ṣe rí ńgbà náà rèé. K'Olódùmarè jẹ́ ká fi ìtàn tó dáa kó jẹ́ ká fi sílẹ̀. Àṣẹ kábíyèsí. Ọba Mọdákẹ́kẹ́ bàbá mi ni, torí pé omi la kọ́ tẹ̀ ká tó tẹ̀lẹ̀. Ńgbà mo sọ nísìnyí mo ní bàbá mi ó ní ẹ̀kẹrin àkọ́kọ́ nílùú Mọdákẹ́kẹ́. Abẹ́bú ló ti jẹ kẹrin. Abẹ́ ọba Mọdákẹ́kẹ́ ni. Abẹ́ ọba Mọdákẹ́kẹ́ ni. Ìrẹ́pọ̀ tó dáa, ìbáṣepọ̀ tó dáa, tó gún régé ló wà láàrin wa. K'Ọlọ́run Olódùmarè kó má bàbẹ̀ jẹ́. Àṣẹ kábíyèsí. Kò ní bàjẹ́ kábíyèsí. Àmín. Kò ní bàjẹ́. Àmín. Kábíyèsí, ní ìlú Òkú-Ọmọnì, Yes. gbogbo ìlú pátápátá Yes. ló ní àmì ìdánimọ̀ wọn, bóyá nípa iṣẹ́ tí wọ́n ń ṣe, Okay. òwò tí wọ́n ń ṣe, Okay. tàbí nǹkan tí wọ́n ń ṣe ní pàtó, á fi mọ̀ pé àwọn ẹni yìí ibi tá ti wá ni. Ẹ ṣé. Kábíyèsí, irú iṣẹ́ wo tàbí òwò wo tàbí kí ni nǹkan tí wọ́n mọ àwọn èèyàn ìlú Òkú-Ọmọnì ni? Ẹ ṣé. Òkú-Ọmọnì láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà táwọn bàbá wa ti tẹ̀dó Bẹ́ẹ̀ ni kábíyèsí. ni wọ́n ti fi iṣẹ́ àgbẹ̀ lọ́lẹ̀ ìlú Òkú-Ọmọnì. Àwa tá a wà ní ìlú Òkú-Ọmọnì a jẹ́ alákíkanjú, àṣejẹni tí kì í fàárọ̀ ṣeré. Gbogbo àwọn ọmọ wa nílé lóko lẹ́yìn odi kò sẹ́ni tó máa ń fi àárọ̀ ṣeré gbé. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ tí àwọn bàbá wa fi lọ́lẹ̀ ìlú Òkú. Ọlọ́run tó wá ṣe ìlú Òkú ní ìlú tí ó ní àlùbáríkà púpọ̀ jù. Ọlọ́run fi mineral resources, Ọlọ́run fi ta wá lọ́rẹ láwọn nǹkan àlùmọ́ọ́nì inú ilẹ̀ẹ́lẹ̀. Tó bá ṣe díẹ̀ sí nísìnyí, ẹ máa gbọ́ tí òkúta ọmọdún gbà gbò gbà gbò. Bó ṣe ń ró lọ́tùn tí ń lé mìtìtì ni ó máa ró lósì ni ó máa ró láàrin. Ọlọ́run wà lẹ́yìn àwọn tó wá ń bá wa dòwò pọ̀ níbí báyìí láti ṣiṣẹ́ mineral resources níbí báyìí. Bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń rí tí wọ́n sì ń jèrè níbẹ̀. Gbogbo àwọn tó wá bá wa ṣiṣẹ́ níbí kò sẹ́ni kankan tó kábàámọ̀ níbẹ̀. Ẹ bá náwó kékeré ní ńlá ló máa rí. Torí pé ẹ tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ gan kó tó ṣiṣẹ́ fún bóyá bí ọ̀sẹ̀ kan sí méjì, wá ti bẹ̀rẹ̀ sí máa rí òkúta. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé òkúta iyebíye ni. Tó bá rí kékeré, owó ńlá ni wọ́n á tà. Ó jẹ́ káwọn èèyàn kí wọ́n ṣùrù mọ́ ìlú Òkú-Ọmọnì dáadáa gan. Iṣẹ́ máìnì yẹn ó gbòòrò tó ti di tí gbogbo yẹn ti mọ̀ ní tá ti di ìlú mọ̀ká káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A dúpẹ́ kábíyèsí. Yes. Kábíyèsí, Yes. irú àwọn ọdún wo ni ẹ máa ń ṣe nílùú Òkú-Ọmọnì? Ẹ ṣé. Ìlú Òkú-Ọmọnì a máa ń ṣọdún egúngún. Ọdún egúngún yìí ó jẹ́ ohun tí a bá lọ́wọ́ àwọn bàbá wa. Àwọn kan wà àwọn ò ṣe nígbà bàbá wa ti kú tán.
torí pé látijọ́ nílùú òkú ọmọ nì àwọn baba ńlá wa nígbà táwọn ọmọ nì wà táàjà ẹ̀ wà ń bí táwọn àgbààgbà tó pọ̀ nílùú òkú ọmọ nígbà yẹn wọ́n tó máa ń ṣe ọdún Ògún òdìdí ọjọ́ kan náà fi sọdún Ògún nílùú òkú ọmọ nì. wọ́n sì ń ṣe é dìsín. àwọn ò mọ ní tí wọ́n fi ń ṣagbára ń gbà yẹn ṣẹ́bọ̀ gbogbo oníkálukú ojú ti là nísìn. But ìlú òkú jẹ́ ìlú àṣà, ó jẹ́ ìlú àṣà nílẹ̀ Yorùbá. Bíbá yìí gbogbo tó bá òfin Ọlọ́run mu la máa ń ṣe. Èyí tá a bá rí pé kò bá òfin Ọlọ́run mu ara rẹ̀ náà ni mo sọ nísìnyẹn tá a ti yẹ̀ sílẹ̀. But àwọn bàbá wa náà máa ṣe máa ṣe ń gbà yẹn. But ọdún egúngún yẹn a máa ń ṣe torí pé àwọn Yorùbá nígbàgbọ́ pé ọdún egúngún yìí tí àwọn bá ti ṣe báwọn bàbá wa ṣe ń gbà yẹn kò ní sí àrùn, kò ní sí ìgbóná, gbogbo tó bá jẹmọ́ bí ìgbóná méké tàbí tàgbàlagbà kò ní sí. Ọrọ̀ ajé tiwọn náà àti ráyè máa lọ sókè níbi ìwúre tí wọ́n bá ń ṣe nígbà yẹn. Ìdí pàtàkì nìyẹn tí ọdún egúngún fi jẹ́ ohun pàtàkì nílùú yìí. Ẹ ṣeun kábíyèsí. Yes. Lẹ́yìn àwọn ọdún tẹ mẹ́nubà yìí kábíyèsí. Yes. Kò sí ọdún mímọ́ tí ẹ tún ń ṣe. Ọdún egúngún nìkan náà là ń ṣe nísìn. A dẹ̀ ń bọ̀gún. Ògún agbéwà kábíyèsí. Àṣẹ. Kábíyèsí, kí ni àtìgbà tí ẹ ti wà lórí àpèrè ọba ìlú òkú ọmọ nì? Yes. Kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú ìjọba nípa bóyá wíwá ṣe nǹkan fún ìlú òkú ọmọ nì àti àwọn nǹkan míì? Ẹ ṣé. A dúpẹ́ lọ́wọ́ ìjọba wa nípínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ gómìnà wa Sẹ́nétọ̀ Adeleke Nurudeen Jackson, a dúpẹ́ lọ́wọ́ wọn. Elétí gbáròyé ni wọ́n, tilé tó kó lọ́wọ́ wọn káàkiri nípa ojú ọ̀nà wa tí ò dára. Ìgbà tẹ́ mo ṣe bẹ̀rẹ̀ bó ṣe rí. Bẹ́ẹ̀ ni kábíyèsí, mo rí. A kọ̀wé sí wọn, wọ́n sì gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa. But àkọ́kọ́ ìgbà phase 2 náà là wà. Phase 1 wọn ti ṣe lọ, kò kàn wá. Phase 2 tó kàn wá, rògbòdìyàn tó wà ní local government láàrin APC tó PDP nípa chairman local government ó dá gbogbo nǹkan dúró. Kódà gbogbo àwọn ọba tá a wà nípínlẹ̀ Ọ̀ṣun gan ló affect. Oṣù kẹfà tí oníkálukú ti gba sálárì nìyí torí wọn ò san allocation fún wa lọ́sùn. Èyí tá a rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ tí wọ́n jọ̀wọ́ gbogbo àwọn orí adé tá a wà ní Ọ̀ṣun state kò sówó kankan tá a rí gbàǹbì kankan bí kò ṣe oore ọ̀fẹ́ tí oníkálukú bá ní pẹ̀lú iṣẹ́ ọwọ́ tó bá gbogbo náà lọ bá lè lọ. But ọba tó bá jókòó sáàfin nísìn tó lòun ò ní ilé iṣẹ́ ọwọ́ kan pẹ́pẹ́pẹ́ tí ó máa ṣe, ó dàgbà kó gangan ló fẹ́ fa ìfàlẹ́sẹ̀ lọ́wọ́ sẹ́yìn fún state ni. Kọ́ lọ jẹ́ kí Ọ̀ṣun state kọ́ lọ jẹ́ kó máa ní bí àgbàsókè. Gómìnà wa tá a retí ẹlẹ́ẹ̀kejì fún kọ́lọ́run bá ní gbé wọn débẹ̀. Ìṣèjọba wọn tó ń dára yìí kò ní dàrú lágbára Ọlọ́run. Orúkọ wọn tó ń tàn káàkiri àgbáyé yóò tún bẹ̀rẹ̀ sí máa dáa jù báyìí lọ. Ara wọ ẹ̀bẹ̀ sí wọn láti wá bá wa ṣe títì wa yìí torí gbogbo ọrọ̀ ajé wa àti kó jáde ó difficult. Gbogbo àwọn olùṣòwò tán bá wá dòwò pọ̀ láàrin yìí nítorí wọ́n rí títì tó di pé wọ́n já express ó ti lágbára jù. Gẹ́gẹ́ bí ìlérí tí wọ́n ní fún wa àti àfọkànsí táwa náà mọ̀ wípé wọ́n ṣèlérí kí wọ́n má múṣẹ, kí wọ́n jọ̀wọ́ torí tí ò bá ṣe Ọlọ́run tó ń tì wọ́n lẹ́yìn gan. Èmi ò mọ̀ pọ́sùn tó lè rí báyìí nísìnyí o. Ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àti àtìlẹ́yìn Ọlọ́run fún gómìnà wa, gbogbo àwọn owó òṣìṣẹ́ tí wọ́n ń rí san torí ẹni tí ò ṣiṣẹ́ kò lè jẹun o, kò lè lọ́bi kankan, ẹni tí ò jẹun kò lè ṣiṣẹ́ o. Ẹni tó ṣiṣẹ́ tí ò jẹun tó bá wá bí ọ̀sẹ̀ méjì ẹ̀ ní gbúrò rẹ̀ mọ́. A sì rí kí àwọn òṣìṣẹ́ kan máa wọ́de lọ́ṣun state, àrí kan máa pariwo káàkiri títì, àrí kan máa sun táyà níná ní títì. Kódà mo tún ṣe gbòòsà fún gómìnà wa o, àtìlẹ́yìn Ọlọ́run tó ń bá yín kò ní dáwọ́ dúró. Ìlérí Ọlọ́run nínú ayé yín yóò máa pọ̀ sí ni. Ìmọ́lẹ̀ tí Ọlọ́run pè yín yóò tàn káàkiri àgbáyé.
tí mo wí lónìí kọ́ lọ jẹ́ ká ṣe ogun o. àṣẹ Gbogbo ọba ilẹ̀ Ọ̀ṣun, gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀ṣun ló súre fún gómìnà wa Nurudeen Jackson, kọ́lọ́ Olódùmarè kó máa tì í lẹ́yìn o. àṣẹ kábíyèsí. Olódùmarè yóò túbọ̀ máa ran gómìnà wa lọ́wọ́ Àmín, láti àmín, lè ṣe àmín, jù báyìí àmín, àti àmín, jù báyìí lọ àmín, lágbára Elédùà. àmín. Kábíyèsí, lẹ́yìn ohun tẹ́ ẹ mẹ́nubà pé ẹ fẹ́ láti ọ̀dọ̀ ìjọba yìí, Yes. ṣé ohun míì tún kù tí ẹ tún ń retí? Àwọn míì wà tá a retí o. Ṣé ẹ lè sọ kí a gbọ́, àmọ́ bóyá yóò dé tí gbọ́ wọn? Ẹ ṣé. Inú mi dùn pẹ̀lú ìjókòó wa lónìí. Ìlú òkú ọmọ ni health center tá a ní ó ti dẹnu kọlẹ̀. A dẹ̀ kọ̀wé sí commissioner for health pé kí wọ́n jọ̀ kí wọ́n gbà wá, kíjọba jọ̀ kí wọ́n gbàròyé wa. Ẹni tó fẹ́ bímọ kó tó di pé á gbé níbí ní general hospital tí ò sí first aid tán ọkọ̀ fún, ó lè débẹ̀ kó jẹ́ wípé nǹkan ti fẹ́ bọ́ sẹ́yìn. Ẹni tó lọ ṣiṣẹ́ inú oko tó jágbẹ̀ tó bá ṣá ọgbẹ́ tó bẹ̀rẹ̀ sí bleed tí ò sí first aid tí ó stop bleeding yẹn, ṣe mọ̀ pé nǹkan míì lè ti wọ̀, tetanus lè ti wọ̀ kan tó dé government hospital. And then ẹlòmíì dẹ̀ wà, kì í ṣe gbogbo wa ni ìmọ̀ yé nípa ìtọ́jú ara. Ẹlòmíì lè wà, ó lè jẹ́ pé malaria tó máa ní ó máa fojú bíntín wò tí ó fi chronic mọ́ lọ́wọ́. Tó bá chronic tí ò sí ẹnìkankan tí ò sí bí kankan tẹ́ ti máa fún ní first aid kó tó di pé wọ́n á gbé dé hospital. Ó ṣeé ṣe bóyá jaundice ló ní, tẹ́jẹ̀ rẹ̀ ti fẹ́ tán kó tó di pé ó rẹ́ni help ẹ̀ láti gbé lọ sí hospital. Kó tó gbé débẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ pé kò ní sí nǹkan kan lára ẹ̀ mọ́ tó ti máa tibẹ̀ kú. Ọ̀pọ̀lọpọ̀ ni orú nǹkan bẹ́ẹ̀ yẹn ti pa lágbègbè wa ń bí báyìí. Láti bí ìsọyẹ̀ rẹ̀ kò sí health center kankan. Pé wọ́n jọ̀wọ́, ìlú òkú àwa tá a wà níbẹ̀, àìṣèyàn kékeré, kó jọ̀wọ́ kó ràn wá lọ́wọ́. Health center wà most important, pàápàá jùlọ fáwọn aláboyún wa àti àwọn ọmọ kéékèèké. Ìjọba jọ̀wọ́ kí wọ́n fún wa ní health center. Ó wà most important fún wa láti lè mú development bá ìlú òkú ọmọ ni. Mo ní ìgbàgbọ́ àti ìrètí wípé ìgbà tí a bá fi ju fọ́nrán yìí sí orí ayélujára, yóò tàn kálé, yóò tàn ká oko, yóò dé etígbọ̀ọ́ àwọn ìjọba, wọ́n sì wá nǹkan ṣe sí ohun tí ẹ̀ ń béèrè ní ọwọ́ wọn lágbára Elédùmarè. Kábíyèsí, Olóòjé Adéṣínà Ọbáwálé Àkọ́fẹ́ Arólú àkọ́kọ́, kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú wọn? Ẹ ṣé. Olóòjé ó wá sọ́dọ̀ mi nílùú òkú ọmọ ni. Ó ní Gàlùmọ́ tí wọ́n ti fi òun ṣe ọba níbẹ̀. Ní Lọ́kọ́já nípínlẹ̀ Kogi. Ó ní wàhálà ṣẹlẹ̀, àwọn Fúlàní wọ́n dà wọ́n láàmú, pàápàá jùlọ ẹ̀kún omi, pé ó dà wọ́n láàmú púpọ̀ jù, kó ba gbolé àti nǹkan wọn jẹ́. Ó dẹ̀ wá síbí báyìí, ó lóun fẹ́ wá ilẹ̀ táwọn ti máa gbin nǹkan ọ̀gbìn bí ọ̀gẹ̀dẹ̀, iṣu, ẹ̀gẹ́, kókò, gbogbo tó sọ pé àwọn máa gbìn nìyẹn. Láàrin ara wọn, ara ẹni tó sọ pé òun ó máa ṣe bí ọ̀gbìn ẹja, tòlótòló, wọ́n sọ pé àwọn fẹ́ máa ṣe nìyẹn, pé táwọn bá ti rí ilẹ̀ rà, àwọn máa dá oko, àwọn dẹ̀ máa wá nǹkan táwọn máa jẹ. Mo rí wípé Olóòjé, àkọ́kọ́ mo bi léèrè wípé Olóòjé tiẹ̀ ọmọ bo ni ọ́? Ọlọ́mọ Ìpètùmọdù Ifẹ̀ North Local Government lòun. Mo ní kó lọ pe àwọn tí wọ́n bí wá, ó dẹ̀ pè wọ́n wá. Nínú wọn, a rí méjì tó jẹ́ ìjòyè Ìpètùmọdù níbẹ̀ náà tó pè wá yẹn. Mo dẹ̀ bi léèrè pé àwọn tó fẹ́ wá population wọn tó mélòó? Ó ní torí ọmọ, ìyàwó, ẹ̀ ń bímọ 3, ẹ̀ ń bímọ 4, fáwọn ní láti tó bí 35 to 40. But ó sọ fún mi pé kì í ṣe ẹ̀kan náà làwọn máa dé, torí pé kì í ṣe gbogbo àwọn làwọn lówó lọ́wọ́. Anyway, mo dẹ̀ sọ fún pé tó ṣẹlẹ̀ ni pé màá bá àwọn èèyàn mi léèrè. Tí ìbágbépọ̀ wọn táwọn èèyàn mi bá fara mọ́,
kò sí problem. Mo dẹ̀ pè wọ́n, àwọn náà dẹ̀ sọ pé kì í ṣe pé ó fẹ́ wá gbalẹ̀ lọ́wọ́ wa, ara lẹ̀ ni, ilẹ̀ tí wọ́n bá rà ni, ẹ tó bá dẹ̀ fẹ́ ta ti bàbá ẹ̀ ni, ẹ tí ò bá fẹ́ ta ti bàbá ẹ̀ kò sẹ́ tó máa force wọn. Orí approval yẹn ó wà tí wàhálà rẹ̀ ráńpẹ́ kan fi ṣẹlẹ̀, ìjọba dẹ̀ ń bá wọn yanjú ẹ̀ lọ́wọ́. Lágbára Olódùmarè yóò di yíyanjú. Àmín. Ìbáṣepọ̀ tó dẹ̀ wà láàrin ẹ̀gún kò ní dé bá. Àmín. Ìlọsíwájú ni gbogbo yóò máa já sí. Àmín. Kábíyèsí, Yes. ètò ìṣèjọba òkú ọmọnì, Yes. báwo ni ètò ìjòyè ní ibòmíì wọ́n máa ń ní Ọ̀yọ́mèsì, bí Ọ̀yọ́ ní Ọ̀yọ́mèsì, Yes. àwọn míì ó dà pé òun náà ni ìwà rẹ̀ fà tẹ́lẹ̀tẹ́lẹ̀, Yes. wọ́n ṣáà máa ń ní lọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Báwo ni ti ìlú òkú ọmọnì, báwo ni wọ́n ṣe ń ṣe Ẹ ṣé. àti pé kí ni ojúṣe àwọn olóyè wọ̀nyí? Ẹ ṣé. Oyè jíjẹ ń lu òkú ọmọnì, eku tó bá ti lójúpọ̀ kò ń ṣeré ṣá. Mo sọ lẹ́ẹ̀kan pé Mọdákẹ́kẹ́ ni mí. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Bá a ṣe ń jọba nílànà tiwa, ó ti wà níbẹ̀. Bá a ṣe ń joyè, ó ti wà níbẹ̀. Láì Òòṣà, ó ti ní ìjòyè tó wà lábẹ́ Láì Òòṣà, ó ti ní ìjòyè tó wà lábẹ́ Láì Balógun, ó ti láwọn ìjòyè tó wà ní Láì Ìyálóde. Ìyálóde ló superhead gbogbo ìjòyè obìnrin tó wà nù ààfin. Àwọn ìjòyè tó wà lábẹ́ ọba Balógun ló superhead wọn. Òòṣà ló head ti abẹ́ Òòṣà. Ọ̀nà bí ìlànà bí a ṣe ń jẹ oyè níbí báyìí bó ṣe wà nìyẹn. Bá a ṣe ń jẹ láti ilẹ̀ Ọ̀yọ́ wá ló wà níbí báyìí náà. Bó ṣe wà ní Mọdákẹ́kẹ́ bẹ́ẹ̀ ló wà lókù ọmọnì. Ó dà bẹ́ẹ̀ kábíyèsí, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Yes. Kábíyèsí, ǹjẹ́ ó ní àwọn ohunkóhun tí ẹ fẹ́ bá àwọn ará ìlú òkú ọmọnì Yes. nílé lóko lájò lẹ́yìn odi ní ẹsẹ̀ kùkú àti ọ̀nà jíjìn sọ? Ẹ ṣé. Kò sígbà tọ́ba ò ní bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀. Àkọ́kọ́, ọba ó máa fẹ́ ìtẹ̀síwájú fáwọn ọmọ ẹ̀, torí pé tí mo bá ti jí láàárọ̀ báyìí, every 5 o'clock tí mo bá ti dìde, màá kọ́kọ́ súre fáwọn ọmọ ìlú òkú ọmọnì tó wà nílé àti èyí tó wà lẹ́yìn odi pé kí Ọlọ́run dìde ìrànlọ́wọ́ fún wọn. Torí nínú ìrànlọ́wọ́ wọn ni ìtẹ̀síwájú ó sì máa bá ìlú òkú ọmọnì. Ọmọ tó lọ sí ìrìn àjò tó láti ọyàn tó bá là ní ìrìn àjò tí ò bá ti délé kò tí ì là. Ìgbà bá kọ́là délé, àwọn tá a wà nílé tá a bá ti pariwo ọ̀là mọ́ lára, ìgbà yẹn lọ́lọ́run tó là á. Lágbára lọ́wọ́ Ọlọ́run, àtobìnrin àtọkùnrin tó ń bẹ ń lu òkú ọmọnì, ìtẹ̀síwájú ògo Ọlọ́run Olódùmarè kó máa dé bá wọn bí tán bá wà. Àlàáfíà Ọlọ́run, ìtẹ̀síwájú àti inú dídùn Ọlọ́run kó máa bá wọn ní tọkùnrin tóbìnrin. Mo gbàdúrà fáwọn gbogbo àwọn èèyàn wa tó wà ní Mọdákẹ́kẹ́ náà kí ìtẹ̀síwájú Ọlọ́run kó máa bá wọn. Gbogbo ọmọ ìlú òkú ọmọnì pátá, èyí tó wà lókè òkun, èyí tó wà nílùú òkú ọmọnì, ẹ tí ò lágbádá, mo gbàdúrà kó lágbádá. Ẹ tí ò ní ṣòkòtò kọ́ lọ́ ń fún ṣòkòtò kó tó dẹ́wù mọ́. Ẹ tí ò níbora kọ́ lọ́ ń fún ní ìbora kó tó fún ní tí ó fi sùn. Gbogbo ibi tí dẹ̀rùn wà ní ayé kọ́lọ́run ó darí ẹ̀ sí wọn. Afẹ́fẹ́ rere kó máa fẹ́ sí wọn. Ìbáwí tó tọ́ lọ́dọ̀ Ọlọ́run kó máa bá àwọn ọ̀tá ọmọ ìlú òkú ọmọnì. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé kọ́mọ ìlú òkú ọmọnì máa lọ kọ́lọ́run bá mi gbèdè. Torí pé ẹni tó bá ti ń bínú ọmọ ìlú òkú ọmọnì, èmi ló ń bínú. Ọmọ tó bá dá lu òkú ọmọnì yìí kó tó di pé bàbá rẹ̀ ó gba 10 kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀, mo lè ti gba 20 naira lọ́wọ́ ẹ̀. Ọmọ ìlú lọ bá fi yangàn. Ọmọ tí wọ́n fi yangàn lákòókò gba tèmi kọ́lọ́run ó gbé dìde ní kíákíá. Gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́dìwó fún ọmọ ìlú òkú ọmọnì tí mo lè fi yangàn kọ́lọ́run bá mi fi iná jó. Àwọn abiyamọ tí ń bẹ lu òkú ọmọnì kí Ọlọ́run bá mi yí ọlọ́kàn padà kó máa bá mi súre fún wọn. Ìrètí wọn bá sì ń ṣe fún wọn kọ́lọ́run jẹ́ kó máa mọ́ wọn lára. Ẹni bá ti dáná kò ní fò. Ẹni tó bá kù díẹ̀ káàtó kọ́lọ́run ó lànà fún. Ẹni tó lọ ń lànà fún ìmọ́lẹ̀ ayọ̀ kọ́lọ́run tó fi tì í. Ìgbé ìrọ̀rùn kọ́lọ́run jẹ́ kí wọ́n máa gbé. Bẹ́ẹ̀ ni ó sì rí. Àṣẹ ọ̀run dẹ̀gùn. Kábíyèsí, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́
àti àǹfààní tí ẹ fi fún wa Yes. láti lè jẹ́ kí ìfọ̀rọ̀wérọ̀ yìí kí ó wá sí ìmúṣẹ. Yes. A sì nígbàgbọ́ wípé gbogbo nǹkan tá a ti sọ yóò lọ Àmín. káàkiri gbogbo àgbáyé. Yes. Àwọn ìjọba wọn ó tún túbọ̀ bójútó àwọn nǹkan tí ẹ fẹ́ kí wọ́n ṣe fún yín ní ìlú Òkú-Ọmọnì, wọn ó túbọ̀ bójútó láti ṣe ní kíákíá. Gbogbo ère tí ẹ sì ti wú fún gbogbo wa àti gbogbo ará ìlú Òkú-Ọmọnì, Olódùmarè yóò jẹ́ kó wọ ilé àṣẹ, Àmín. yóò sì jẹ́ ìtẹ́wọ́gbà. Àmín. Ẹ̀yin náà tẹ́ wà ní orí àpèrè àwọn bàbá yín, Yes. àpèrè náà kò ní dì mọ́ yín ní Àmín. ìrùkẹ̀rẹ̀ yóò jẹ Àṣẹ. kò ní jẹ tán. Àṣẹ Èdùmàrè. Ẹ̀sìn ọba yóò jẹ kó pẹ́. Àṣẹ. Adé yóò pẹ́ lórí, Àṣẹ. bàtà yóò sì pẹ́ ní ẹsẹ̀. Àṣẹ. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín kábíyèsí, Yes. a dúpẹ́. Yes. So, ẹ̀yin ará ilé, a dúpẹ́ fún dídarapọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa ní ìkànnì Ojúlówó Yorùbá láti máa gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. Ẹ túbọ̀ máa darapọ̀ mọ́ wa. Ẹ̀yin tí ẹ bá ń wò wá fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti tẹ̀lé wa. Ìyẹn ni pé kí ẹ subscribe, kí a jọ máa gbé ìṣe, àṣà àti èdè Yorùbá lárugẹ. Kó má bàa bàjẹ́, ó dọwọ́ yín, ó dọwọ́ mi, ó dọwọ́ gbogbo wa o. Ó dìgbà kan náà. Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun lórúkọ mi, kò tíì yí padà. Ó dàbọ̀. Yes. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá. Gbédè.